Ẹ káàbọ̀ sórí ètò Lédìkẹ́ Ìfẹ́olúwa Show, the baby of Yorùbá nation. Níbi tí a ti mú àwọn ìrírí ayé wa lọ́lọ́kan òjọ̀kan. Níbi tá ti ń kẹ́kọ̀ọ́, níbi tá ti ń fi ọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún gbogbo ẹ̀yin tẹ́ máa wá àwọn program lórí platform yìí wípé platform yìí is not for bullying, kì í ṣe fún bullying, kì í ṣe fún harassment, kò ń ṣe fún cyber talk, kò ń ṣe fún àwọn nǹkan burúkú, kò ń ṣe fún àwọn nǹkan burúkú. Mo fi Elédùmarè bẹ̀ wá, ẹ dẹ̀ jọ̀ọ́ bẹ́ bá ṣe ń wo àwọn program yìí, ẹ jọ̀ọ́ ẹ má bú ẹnikẹ́ni ní comment section, ẹ kàn gbà wọ́n ní ìmọ̀ràn ni, kẹ́dẹ̀ bá wa tẹ top up like sórí program yìí. Ẹ jọ̀ọ́ mo tún sọ ní ẹ̀kan sí, ẹ má bá wọn bú ẹnikẹ́ni, ẹ má harass ẹnikẹ́ni, don't harass anybody, don't bully anybody, please, don't bully anybody, don't harass anybody. Don't harass anybody. Don't bully anybody. Please and please, I'm begging you. Nothing like bullying, nothing like harassment. Ojo ni tiwa. Ní ṣe kíni, ní ṣubú. Mo kàn gbé wọn wá kákọ́ lè máa fi kẹ́kọ̀ọ́ ni. Kì í ṣe pé láti dákun. Kì í ṣe pé láti ṣe kíni, láti support ẹnikẹ́ni. Just to learn. Bible gan sọ ní ẹ jẹ́ ká ti ara igi ọ̀pọ̀tọ́ ká fi kẹ́kọ̀ọ́. Ẹ jẹ́ ká ti ara igi ọ̀pọ̀tọ́ ká fi kọ́ ẹ̀kọ́. Ẹ̀kọ́ yẹn la wá ń kọ́ báyìí sí. Ojú òní ti wà. Àánú àwa wá rí. Tá bá ti wá ṣe kíni, tá bá ti wá ń wo àwọn ètò yìí lọ, máa display ni àwọn ọjà tá ní, àwọn yẹn wig, aṣọ, gbogbo ẹ̀ lóríṣiríṣi. Mo lè má lè display lọ títí, but towards the end ṣá. Má ṣe kíni, máa polówó fún wa. Then àwọn ọṣẹ spiritual items tá ní, àwọn ọṣẹ spiritual ta ní tẹ́ lè lò fún ẹni ìdojúkọ tẹ́ bá ní, gbogbo ẹ̀ láṣẹ kíni la ní bí báyìí lọ́lọ́kọ̀ òjọ̀kan lóríṣiríṣi. Àwọn ọṣẹ lọ́fíńdà, gbogbo ẹ̀ kámẹ́rà yóò lè gbé gbogbo ẹ̀ tán lóríṣiríṣi. Iṣẹ́ ìṣẹ́gun, iṣẹ́ àánú, iṣẹ́ àṣínà, arọ́bí, àgbélépọ̀tà, awẹ ìgúnwẹ ìpè, gbogbo ẹ̀ ló ṣe kíni ló wà níbí. Ẹ jẹ́ ká kọ́kọ́ lọ ṣe kíni náà, ká kọ́kọ́ lọ kẹ́kọ̀ọ́. Tá bá ti wá kẹ́kọ̀ọ́ tán, àwa padà síbí. Ẹ má gbàgbé láti bá mi ṣe kíni, ẹ̀yin ṣáà bá mi tẹ top up, kì í ṣe dandan kẹ́ comment because mi fẹ́ kẹ́ bú anybody. Ẹ̀yin tẹ́ bá máa comment, ẹ kọ advice ni, word of advice òun ni kẹ́ give. A kàn fi ṣe awareness. Program ya awareness ni, ṣé ti gbọ́, ojú òní ti wà, ibi òní dé bá wa. Ọlọ́run á dùn wá nínú, ẹja máa lọ. Ká wá lọ ṣe kíni, ká wá gbádùn program náà. Ṣé mo yí pé gbogbo yóò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítorí ẹ̀ ló ṣe ga nílé ayé yìí. Ìwọ tó bá ní nǹkan má gbọ́ o, ọ̀rọ̀ yóò ṣe Lizzy nìkan o, ọ̀rọ̀ yìí ti gbogbo àwọn ènìyàn tó ní nǹkan tó máa sọnù. Ó gbọ́rọ̀ yìí dáadáa. Tó bá ti mọ̀ yí pé there is a vital things ní tó gbé dání tó jẹ́ yí pé tó bá sọ̀rọ̀ ó máa sọnù. Má sọ̀rọ̀. Ó kì í ṣe ọ̀dẹ̀ o, torí nǹkan tó gbé dání yẹn ò fẹ́ kó sọnù ni. Ṣé mo yí pé àwọn èèyàn wádìí Lizzy bí Lizzy ṣe ń jà wọ́n lólè àgàgà wa táwa labroad. Àmọ́ yí pé Ìdúmọ̀tà ni Lizzy ti ń ra gbogbo stone yẹn tó ń fi sí àwọn Ankara tó ń tà ní 3 million. Gbogbo àwọn Ankara tí Lizzy ń tà ní 3 million. Ó ń fi àwọn stone yẹn, ṣé Ìdúmọ̀tà ló máa ti lọ ń kó àwọn stone yẹn. Tó máa wá sórí social media tó máa sọ pé òun kọ láti abroad. Àfìgbà tí wọ́n mú ní Ìdúmọ̀tà láṣírí ẹ̀ tú. Lizzy ò wá rí ọjà kankan tà mọ́. Ẹ wá ní kó má ya wèrè sórí social media. Ó gbé aṣọ kan síta lánàá. Aṣọ yẹn ni àwọn tó mú aṣọ yẹn tó fi ṣe party ní last year. Ṣé ti yé yín sí? Àwọn tó ra aṣọ yẹn tó fi ṣe party tí wọ́n mú aṣọ yẹn gangan pẹ̀lú gèlè, pẹ̀lú aṣọ yẹn, pẹ̀lú lace yẹn is 130,000 naira. Lizzy tà fún ẹni tó wà labroad, ẹni tó wà labroad yẹn ló wá bá mi láàárọ̀ yìí. Ẹni tó wà labroad tí Lizzy tà fún, ó tà fún ẹni yẹn ní 1.3 million. Ló ta aṣọ, no 3 million ló pè. Gbà tí èèyàn lọ bá, ó pe aṣọ yẹn fún ní 3 million, yẹn sọ pé òun ní tó 3 million. Ó ní pé torí pé òun fẹ́ ṣe sales, kó ní mo ní 1.3 million. Aṣọ tí wọ́n tà ní 130,000. Mi ò mọ̀ nǹkan tẹ́ ń wá kiri. Ṣé kò yé yín? Lizzy Anjorin, stone Ìdúmọ̀tà ni Lizzy fi ń gba yín for so many years. Lizzy tún ti bọ́ síta ń sìn, ó tún ti sọ fún yín pé òun ń ta ilẹ̀ olómi, ó wà nínú omi níjẹta. Ó wà nínú omi, ó ń sọ fún yín pé ṣe rí pé kò sómi ńbẹ̀, kò ẹ wá béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló dé tó wọ boot, kí ló dé tó wọ boot tó dé orí òbò ẹ̀, boot tó wọ̀ lánàá yẹn ó dé bí òbò ẹ̀ báyìí ni. Ẹ wá béèrè lọ́wọ́ ẹ̀ pé nígbà tí kò sómi kí ló dé tó wọ boot yẹn lọ́sàn-án gan. Ṣé bíbí tí ò bá ti sí omi, iṣẹ́ yẹn máa ń wọ boot lọ síbẹ̀ ni. Irú boot yẹn wọ́n máa ń wọ̀ síbi tómi bá wà ní. Ó dẹ̀ sọ fún yín tẹ́ wà labroad, ẹ wá ara lẹ̀ farmland tó ń tà fún farmland. Lizzy ò rí gbogbo owó tó máa ń jí
gbogbo olè tó ń jà wọn tó wà lábá Esabod dẹ̀ sọ mí ní máa sọ̀rọ̀ Esabod bí ìwé ẹ̀yin tẹ́ ń pè mí tẹ́ pé má dárúkọ Esabod tó bá ń ṣe ṣó ẹ ó ti wà ní ayé tiẹ̀ ẹ jẹ́ ń dárúkọ Esabod kò yé yín ni ọ̀rọ̀ tí mò ń sọ yé yín ṣùgbọ́n ó máa yé àwọn kan tó jẹ́ pé ó understand ọ̀rọ̀ tí mò ń sọ Esabod gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ yìí Esabod ti sọ nítorí pé a wà nínú saga ojú saga la fi wo Esabod nígbà yẹn nítorí ẹ̀ mo ṣe sọ gbogbo àwọn ọmọ tó máa ń ṣe fídíò fún mi anything tí ó bá ti ń ṣe ti Lizzy ẹ má gbé because saga ló ń ṣe lórí social media síbẹ̀ Lizzy là ń face anything pàtẹ́ Lizzy là wà ń gbé là wà ń pa ẹ̀ ṣé kò yẹ yín sìn a fi ojú saga Esabod sọ ń gbà yẹn ṣé kò yẹ yín sìn pé àwọn tó wà lábọ́ọ̀d ló ń jà ló lè pé ó lè ní Lizzy kí la ṣe fún Esabod a jáde fún pẹ̀lú force a fi jáde fún Esabod nítorí kíni nítorí ojú face orí ìwọ náà máa wà lára àwọn tó máa fi ojú saga wò mí lẹ́nìí ni ṣé kò yẹ nítorí pé wo òtútù ló mú báyìí ohun tó ń wò yìí òtútù ni o ó ti yẹ torí mo fẹ́ ṣe ṣó mo ṣe yọ jákẹ́ẹ̀tì mi o jákẹ́ẹ̀tì mi wà ní sórí bó ṣe nípọn tó orí bí jákẹ́ẹ̀tì mi ṣe ní ó mọ iye tó ń tà ó wọ 300 pound jákẹ́ẹ̀tì àbí 350 jákẹ́ẹ̀tì tó ń wọ yẹn ṣé kò yẹ ẹ́ sìn kéèyàn fi àdúró 350 ra jákẹ́ẹ̀tì kó bá òtútù dẹ̀ ṣì máa tún mú ẹ ṣé kò yẹ koríko lè warm ṣé kò yẹ tó bá yọ snow mo ní jákẹ́ẹ̀tì kan ó lè gbé mi fún 4 hours ìta wà nínú ẹ̀ ó lè gbé ẹ fún 4 hours torí bíbà ni mo ṣe rà torí pé kò sí iná bíbà ó ní àwọn èyí tó mọ jákẹ́ẹ̀tì yẹn wọ́n mọ iye tó wọ́n ń tà ní online ó lè ìta yẹn tó wà nínú ẹ̀ wàá tọ bọ́tì yẹn ó ti yẹ báyìí bíi kíní tó máa fi ń charge ẹ̀ ó ti yẹ ń sìn ó lè gbé ẹ fún 4 hours tí wàá máa fi warm ṣòkòtò ẹ̀ náà wà up and down ló wọ́n but top ẹ̀ nìkan ni máa ń wọ̀ ti jákẹ́ẹ̀tì top ẹ̀ nìkan ni máa wọ̀ tó bá ti tutù jù tó wọ́n wà nínú òtútù bẹ́ẹ̀ yẹn olórí burúkú kan tó pè ní Lizzy awáyé má ṣe rere kan àwa máa gba owó yẹn lọ́wọ́ ẹ̀ a máa ta bàràǹdà fún ẹ a máa ṣe bí ọ̀tọ̀ ni pé kó ra nǹkan pẹ̀lú nǹkan gidi o ra nǹkan sí o mọ̀ pé kíní yìí o mọ̀ pé kíní tó fẹ́ rà yóò jẹ̀ ní o kówó lè ṣe o mọ̀ pé ò ní regret ẹ̀ at the end of the day kó wá lọ bá wo aṣọ ẹ lọ́dọ̀ ọba ńlá kó lọ bá wo aṣọ tí Lizzy polówó àìmọye aṣọ tí Lizzy polówó tó wà lọ́dọ̀ ọba ńlá o ní máa wòye pé kí ló dé tí wo aṣọ tí Lizzy polówó tó wà lọ́dọ̀ ọba ńlá o ní máa gbó o ní rí pé wọ́n ti gbá ẹ jọ ta ló máa ké lọ bá ta ló máa sunkún lọ bá oh God Esabod sọ̀rọ̀ ó dàbí pé kí n máa lọ gbé gbogbo fídíò Esabod wá ni ó dà bẹ́ẹ̀ ni ṣé kò yẹ yín sí ṣùgbọ́n a lo saga ẹ má fi saga tẹ bá ti fẹ́ sọ òdodo mo lè lọ́ta o ó ti yẹ yín sí ẹ̀yin tẹ́ múra yín lọ́ta ni èmi ò lọ́ta o ẹ̀yin tẹ́ múra yín lọ́ta ṣé kò yẹ yín sí ẹ lè máa wòye pé tó bá yá ẹ máa mọ̀ pé tòótọ́ ni ẹni tó send kìíní Lizzy ó ta aṣọ yẹn aṣọ tí wọ́n tà ní 130,000 naira pẹ̀lú gèlè wọ́n dẹ̀ mú ní pátí ni wọ́n mú aṣọ yẹn ní pátí ni wọ́n mú aṣọ yẹn ní pátí Lizzy ta fẹ́ nìyẹn ní 1.3 million ní ìgbà tí gbogbo àṣírí Lizzy máa jáde pé Ìdúmọ̀tà ló ti ń kó stone tó máa ń kó sí gbogbo aṣọ tó ti ń kó stone tó máa ń kó sí gbogbo aṣọ ìgbà táṣírí ẹ̀ jáde ìgbà táṣírí Lizzy jáde la mọ̀ pé kò kí ń wọ gold ìjẹ́ tí rí gbogbo ṣàwòwò idẹ tó máa ń tò sọ́wọ́ nígbà tí mọ̀mí ọba ńlá tú àṣírí ẹ̀ jáde ẹ rí gbogbo ṣàwòwò yẹn dẹ́ àṣé ọ̀dọ̀ mùnímùní ọ̀dọ̀ monimons ibẹ̀ ni Lizzy ti ń kówó àwọn ṣàwòwò idẹ yẹn gbogbo ṣàwòwò idẹ tí Lizzy kó sọ́wọ́ àṣé ṣàwòwò idẹ ni tó wà lọ́dọ̀ monimons ìdí tí Lizzy ò ṣe ní bá monimons jà ó má bá jà tí ìbá sọ pé Lizzy wá jà lórí social media ìjẹ́ máa mọ̀ pé ń wọ pàǹdà padà ìjẹ́ máa mọ̀ pé ń wọ ń gbóná ìwọ tó wá wà láàbọ̀ tó tútù tún ṣá ẹ pa wàá máa ronú pé bóyá tó bá lọ jókòó pa sí Nàìjíríà bó ló máa dá fún ẹ ò ní mọ̀ yìí pé ó ń gbá ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó ẹ̀yin ló ń gbá ẹ máa wọ ẹ̀yin náà tẹ́ wà nílùú tó ń sọ fún yẹn wá kọ́lé ilé làbò sí ní ọkọ ilé inú gbọ́ kìjikìji tí ò séyàn kankan bẹ̀ ibi tó máa ti tètè slaughter yín dànù inú gbọ́ kìjikìji tí ò séyàn bẹ̀ ẹ bèèrè lọ́wọ́ Lizzy pé how many diaspora ni Lizzy ti ta ló ti kọ́lé fún tó dẹ̀ gbé ilé yẹn fún wọn ẹ bèèrè lọ́wọ́ ẹ̀ torí tóògùn ló ń ṣe ẹ bèèrè lọ́wọ́ how many ṣé kò yẹ yín ni ó wá lọ jókòó tẹ bá rí ibi tó jókòó sí lánàá ṣé kò yẹ yín sí kí ló wúkọ ẹ ní tibi tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn tibi kí ló wúkọ ẹ yìí tó ṣẹ̀ṣẹ̀ ń kọ́ yẹn ẹ̀yin èèyàn máa wò bóyá torí àwọn tó pè mí àwọn máa ti gbé shopping mall ẹ̀ fún tibi tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn ó ti yẹ yín sí tibi tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn ibi tó ń tún ṣe ń sìn inú ọ́fíìsì yẹn ló jókòó sí ṣé kò yẹ yín sí ẹ̀yin tẹ́ wà lábúrọ̀d ẹ̀yin lánàá mi ṣe mi ìmọ̀ ọkọ tó fẹ́ lọ ṣe ní Nàìjíríà tó bá ní 20,000 pounds tó fẹ́ lọ kó fún Lizzy tó bá kó fún ìjọba United Kingdom wọ́n á talé fún ẹ wàá máa san owó yẹn díẹ̀díẹ̀ wàá gba èèyàn síbẹ̀ wàá rí profit ó ti yẹ ẹ́ sì wàá rí profit owó mélòó lórí Esabod tó lọ kọ́lé sí Nàìjíríà
ibo ló ti fẹ́ sábọ̀ tó wà lè sílẹ̀ ní Nàìjíríà abroad ló ń kó gbogbo investment yẹn sí ṣé kò yẹn sí investment téèyàn ní abroad òun ló ń germinate owó gidi kò ń ṣe nǹkan tí Lizzy sọ fún yín pé ká wá ṣe ọdún mélòó ló fi lọ sí Nàìjíríà tó fẹ́ lọ kọ́lé iyebíye sí Nàìjíríà ta ló máa gbé bẹ̀ àgàgà ní ugbó tó sọ pé kẹ́ wá kọ́lé sí àgàgà farmland tó ní kẹ́ wá máa rà nítorí ẹ̀ láyé Lizzy ṣe bàjẹ́ torí pé gbogbo àgbáyé ló ti rí àríṣà Lizzy wọ́n ti rí gbogbo ẹ̀ wọ́n rí in and out wọ́n rí finishing ẹ̀ wọ́n jẹ́ ká mọ̀ pé ibi tó ti ra button gbogbo àwọn button tó ń lò tó máa sọ fún yín pé 10 million ní kíní kan million ní Ìdúmọ̀tà ló ti ń kó gbogbo ẹ̀ kẹ́ máa imagine aṣọ tí Lizzy fẹ́ fi àwọn stone 91,000 sí tó máa pè ní 3 million fáwọn èèyàn Ìdúmọ̀tà ló ti lọ ń kó ìjẹ́ ẹ lè believe pé Ìdúmọ̀tà ní Lizzy ti ra Swarovski tó máa sọ pé ó wà láṣọ tí gbogbo ẹ̀ máa gbọ̀n dànù ẹ lè believe pé Ìdúmọ̀tà ló ti ń kó ẹ ní believe nítorí pé ẹ ti rí tó ti kó ṣàwòwò ìdẹ sọ́wọ́ ó ti kó ṣàwòwò ìdẹ sọ́wọ́ ó ti kó pangolo sọ́wọ́ tó máa dún jìjìjìjìjì bó olóríṣà bí ẹni tó ń bọ Ṣàngó ẹ máa wò bí gold ló wọ̀ because ìmí nínú yín tó wà nílùú òyìnbó ẹ ní owó yẹn láti ra gold yẹn ṣùgbọ́n ẹ ní time láti lè máa wọ̀ ẹ máa rò pé jẹ́ kémi náà lọ sí Nàìjíríà jẹ́ kémi náà lè ṣewu business yìí bóyá àwọn náà máa tó Lizzy torí pé owó yín ló ti ń jalè olè tí ò rí jà mọ́ àṣírí ẹ ti tú gan nínú 100% àwọn tó ń jà lólè 99.9% wọn súnmọ́ mọ́ láti bá patronize wọn ó máa ya wèrè sórí social media kò sí nǹkan tó lè fi kún ju kó ya wèrè lọ ẹni tó ti rí owó gidi owó gbọ̀ngàn tó yẹ pé tó bá ta àǹkárá 5,000 fún yàn ní 3 million wá dúró owó tó máa gé nìyí àwa mú stone Ìdúmọ̀tà stone 91,000 àwa tó sí rẹpẹtẹ a tó gbogbo stone yẹn sí àwa sọ di 3 million ìwọ náà máa rò bí o ti bọ́ wọn ra àǹkárá gidi bọ̀bọ̀ kan báyìí wá àṣìpa lọ́dọ̀ ẹ̀ sábọ́dù ni Lizzy wo àǹkárá kan jọ kan bọ̀bọ̀ yẹn gbé àǹkárá yẹn jáde mo wo àǹkárá yẹn títí mo ti wo ti Lizzy mo send ẹ̀ sí ó ní kí n má dá lóhùn járe pé kí n má patronize ẹ̀ kí ẹ má imagine àǹkárá Lizzy wọ́n gbé jáde níbi tí wọ́n ti ń ta àǹkárá 4,000 naira wọ́n gbé jáde the difference ni pé Lizzy tó stone sí that's the only difference stone Ìdúmọ̀tà stone ó ní 91,000 ẹ wá sọ pé kí Lizzy máa kékun ni nítorí pé àwa tá wà labroad tá ń send owó sí tá ń kówó fún àti já ojú wa ti là àti wí pé fake ni gbogbo nǹkan tó gbé dání aṣọ tó gbé séjìká lánàá máa gbé fídíò yẹn sórí page mi aṣọ tó gbé séjìká lánàá àwọn tí wọ́n mú tí wọ́n fi ṣe ó wà bẹ́ẹ̀ party wọ́n mú ní gèlè àti aṣọ yẹn full 5 years 130,000 Lizzy ta fún ẹni tó wà labroad ní 1.3 million ní 1.3 million ẹni yẹn sọ pé màmá ẹni yẹn sọ pé òun fẹ́ ṣe wedding ó tà fún ẹni yẹn ní 1.3 million ó gba ẹni yẹn aṣọ tí wọ́n tà ní party ni o party làwọn eléyìí ò kò lọ sínú ọjà o máa gbé aṣọ yẹn jáde ẹjẹ ń ti ẹgbẹ jáde kẹ máa rí ẹjẹ ń gbé jáde ẹjẹ ń gbé sórí page mi ẹ máa rí aṣọ yẹn sìn ẹjẹ ń gbé sórí page mi máa fi hàn yín sìn ẹ wo aṣọ yìí ẹjẹ ń fi hàn yín báyìí nígbà yín guys ẹ wò ṣẹtiri aṣọ yìí ṣẹtiri ẹ ní rí dáadáa ẹ̀yin tẹ́ wà labroad ẹ lè rajà lọ́wọ́ Lizzy mọ́ ó ń jalè ni olè ló ń jà olè ló ń jà ọba ńlá ti wà okay I'm telling you tó bá gbéwò aṣọ ìdọ́dọ̀ ọba ńlá kò lè wọ 130 tó bá gbéwò aṣọ ìdọ́dọ̀ ọba ńlá ò ní wà nínú òwò ohun ló ràn yìí o tó bá bí ẹrẹ kó wọnú ohun yẹn ohun tó máa ń tutù ni ohun yìí tó ṣe wà báyìí ó ti yẹn sìn tó bá wọnú ẹ̀ láì ní jákè wọ́n máa yọ wọ́n máa gbọ̀n ni ó ní máa gbọ̀n bẹ́ẹ̀ yẹn kó máa pa owó yẹn kó wá lọ lórí burúkú Lizzy kan ló máa kó lọ fún jára ẹ̀ jẹ́ kó rí ẹ pé ṣé kò yẹ Mọ́nímọ́sì ti wà ókè ọ̀dọ̀ Mọ́nímọ́sì ló ti ń kó gbogbo ṣàwòrán ẹ má gbàgbé pé ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ social media tí Lizzy bẹ̀rẹ̀ social media ó kó àwọn fake gold kan síta tó sọ fún yín pé òun máa ń ta panda ẹ má gbàgbé Lizzy jẹ́ ká mọ̀ yín pé òun máa ń ta panda gbogbo àwọn panda yẹn ló ń wọ̀ gbogbo àwọn panda yẹn ló ń wọ̀ ṣé kò yẹ yín sí gbogbo àwọn panda yẹn ló ń wọ̀ Lizzy ló máa rẹ́ni tó wọ gold tó máa ní pé kò kì í ṣe gold tí Lizzy ò bá wọ panda kò ní máa dá panda mọ̀ lọ́wọ́ àwọn ènìyàn ó ti yẹ yín it take two to tango tí Lizzy ò bá ń wọ panda kò ní máa dá panda mọ̀ orí àwọn ènìyàn ṣé kò yẹ yín sí tó bá ń wọ̀ ẹ̀ kó lọ jam àgbákò lórí farmland tó ń tà fún yín tó ń sọ pé ilẹ̀ ní kẹ́ wá kọ́lé sí wàá rí pé gbogbo inú òtútù tó ti ń ṣiṣẹ́ láti January to December wàá fìlì yẹn wàá fìlì ẹ̀ pa ò ní ti bẹ̀rẹ̀ foundation
o mọ how many millions tó máa fi feel ibẹ̀ ilé tí omi bá wà ilẹ̀ tí omi bá wà o mọ how many millions tó máa fi feel ilẹ̀ o tún ẹ kọ́lé kò dẹ̀ tún gbé dẹ́kìnlé owó tó máa fi feel ẹ̀ o máa tún ẹ kọ́lé wà tún wá gbé dẹ́kìnlé wàá kọ́ ilé yẹn tán wàá gbé dẹ́kìnlé ilẹ̀ tó tà fún yín ilẹ̀ tó sọ pé kán máa fi ṣe oko kán fi lọ gbin nǹkan ọ̀gbìn ìṣe kò sọ fún yín pé òun ta ilẹ̀ farmland ó sọ fún yín pé kẹ́ wá ra ilẹ̀ fake torí pé gbogbo ọ̀nà ni Lizzy ti ń wá owó ṣé kò yẹ yín ìṣojú yín ló ti make kọ́ tó ní pé kẹ́ wá ra pa kẹ́ wá pẹ́ kí ó máa sọ̀rọ̀ lánàá ó ní pé Ìyábọ̀ Òjó ayé òun dájú Ìyábọ̀ Òjó lọ ìgbà táwa wò ṣàlà táwo Ìyábọ̀ Òjó ìgbà tí wọ́n máa ń fọmọ fọ́kọ Ìyábọ̀ Òjó gbé ọmọ ẹ̀ lọ fọ́kọ ó ṣe wedding ọmọ ẹ̀ ṣe wedding ọmọ Ìyábọ̀ Òjó ṣe tán ní school Lizzy ọmọ Ìyábọ̀ Òjó mọ̀ pé gbà nǹkan gbìn lọ́wọ́ tèmi ọmọ Ìyábọ̀ Òjó ṣe tán ní school ó ṣe tán ní university tó tún lórúkọ Bangkok kan ní ọmọ Ìyábọ̀ Òjó lọ Bangkok University jọ kí lórúkọ university ọmọ tó lọ jí gbé ọmọ Jàgùnmẹ̀ tó lọ gbé Rótìmí tó jí gbé kí lórúkọ university tó lọ kò sórúkọ torí pé ayé Ìyábọ̀ dájú ìgbésí ayé ẹ̀ lọ a lè emulate ayé Ìyábọ̀ nítorí pé a rí àwọn ọmọ méjì tó bí wọ́n wà successfully success àkọ́bí graduate èkejì graduate ó mì ní pé ìran yẹn máa ń graduate ni ó ti yẹ ó mì ní pé ọmọ táwọn náà bá bí jáde wọ́n máa graduate ó ti bí gbèsè ayé ẹ̀ nǹkan tí Ìyábọ̀ fi dájú ẹ lọ ni Lizzy wọ́n sọ yí pé wọ́n ń talẹ̀ Ìyábọ̀ ò talẹ̀ Ìyábọ̀ ń ṣonílẹ̀ kò dẹ̀ sẹ́ni tó ra dẹ̀lẹ̀wọ̀ ẹ̀ ṣùgbọ́n ìkíni orúkọ fíìmù tí Ìyábọ̀ Òjó gbé jáde ó ṣe l'Amẹ́ríkà ó gbé lọ sí Amẹ́ríkà wọ́n tó ó pa dọ́là l'Amẹ́ríkà Lizzy ò pa nǹkan kan ó gbé lọ sí Amẹ́ríkà ó pa dọ́là lórí ẹ̀ ó gbé wá sí UK audio cinema was fully booked so that ó pa pounds nínú UK ó ṣe ń pa náírà lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé kò yẹ yà mi wàá mọ̀ bóyá ó gbé lọ sí Euro country ìmọ̀ ń pa yẹn ṣùgbọ́n ṣé o ti bí country mẹ́tẹ̀ẹ̀ta tí mo dárúkọ yẹn ó ń pa owó lọ ń bẹ̀ ni Lizzy Anjorin kí ló fi gbé sí ayé ẹ̀ ṣe lórí social media ò ń ṣépè wọ́n recognize Ìyábọ̀ jù yálà yá ẹ lọ wọ́n recognize Ìyábọ̀ Òjó jù yá ẹ lọ honestly tó bá gbé ìwọ àti Ìyábọ̀ Òjó sórí gbá Lizzy Anjorin ó ní rí one vote kò sẹ́ni tó máa vote ẹ̀ ó mọ reason why because by yourself ó ti gbé alẹ́ ayé ẹ̀ jẹ́ ọwọ́ ara ẹ̀ báyìí ló fi ba alẹ́ ayé ẹ̀ jẹ́ ṣé kò yẹ gbogbo nǹkan tó ní ó dẹ̀ pòórá mọ́ ẹ lójú gbogbo nǹkan tó ní tó fi ń wúgà tó fi ń bùgà fi wá àwọn Ìyábọ̀ yẹn nígbà kan rí ó ti tán mọ́ ẹ lójú ṣé kò yẹn sìn torí pé kò sí nǹkan kan tó wà nílé ayé tí ò tó Ọlọ́run pàjẹ́ yẹ tí ò tó Ọlọ́run pàjẹ́ orí nǹkan tó fi ń bùgà fún àwọn Ìyábọ̀ nígbà yẹn ó ti yẹn sìn àwọn ti wá níláárí jù aláya ẹ lọ nínú ọkọ Ìyábọ̀ Òjó jù ẹ lọ ní gbogbo ẹ pé tó bá mú ọkọ jáde tí Ìyábọ̀ Òjó ń tẹ̀lé lọ́wọ́lọ́wọ́ tí gbogbo wa mọ obìm o kò yẹ ọkọ alálùbáríkà tí Ìyábọ̀ Òjó ń tẹ̀lé lọ́wọ́lọ́wọ́ báyìí obìm ó jù ya ẹ lọ Ìyábọ̀ Òjó ò tẹ̀lé gold digger yé ya Ìyábọ̀ Òjó ò tẹ̀lé gold digger kò tẹ̀lé ìṣá Ìyábọ̀ Òjó ò ní ọkọ tó ń bọ́ lẹ́nu tó ń gbalé fún ó rí pé obìm Ìyábọ̀ Òjó ó rí pé kò bá Ìyábọ̀ Òjó gbé Ìyábọ̀ Òjó lọ sí Amẹ́ríkà ilé obìm ló dé sí ìyálàyà ẹ̀ Ìyábọ̀ Òjó lọ sí Amẹ́ríkà ilé obìm ló dé sí ilé polo ibẹ̀ ló dé sí Lizzy Anjorin níbo ni láti dé sí ìgbà tó fẹ́ láti ìwọ ló lọ sí market ló lọ fọkàn bẹ́ẹ̀ kò yé ìyá ẹ̀ ìwọ ló lọ sí market tó lọ sí Temu tó lọ mú ọkọ Temu wálé tó rí gbèsè ayé Ìyábọ̀ lọ sí Temu láti lọ mọ́kọ kò yé ìyá ẹ̀ ọkùnrin lórí Ìyábọ̀ Òjó ló tóòsì ẹ̀ Ìyábọ̀ Òjó kọ́ ló tóòsì obìm lórí ló tóòsì ẹ̀ ó rí bó ṣe ṣílẹ̀kùn fún ni ìjọ́ wo ni láti ti ṣílẹ̀kùn bẹ́ẹ̀ yẹn fún ẹ rí nígbà tó yẹ pé ìwọ ló gbé láti sílé ó rí romance Ìyábọ̀ Òjó àti obìm ó rí bó ṣe romance yẹn ó rí bó ṣe play romance yẹn fáwọn èèyàn àwọn tí ò lọ ẹ má bínú jàre ẹ̀yin tá a jẹ́ sí àwọn tá a jẹ́ single tá a rẹ̀ ni tó máa ṣílẹ̀kùn fún wa ẹ má bínú ó rí bó ṣe ṣílẹ̀kùn fún ni pé this is my own ìkémù ti tèmi lélẹ̀ tèmi ló ń jẹ́ bẹ́ẹ̀ pé this is my own ìkémù tèmi lélẹ̀ ìwọ ni wọ́n gbé jìngbólò sínú ilé ìwọ ló dáṣọ sí láti lọ́rùn obìm ló ń raṣọ títí ẹ̀ fún wa rẹ̀ àfi tó bá máa fún Ìyábọ̀ Òjó lówó òye ìyá ẹ̀ obìm òun ló ń raṣọ sí rẹ̀ lọ́rùn ṣùgbọ́n ìwọ ló máa raṣọ sí láti lẹ́rùn ìwọ ló máa ra bàtà fún láti lẹ́sẹ̀ òye ìyá ẹ̀ Ìyábọ̀ Òjó ju ẹ̀ ló ní láti gbọ̀gá ẹ̀ lọ́gá ẹ̀ òye ìyá ẹ̀ ó ní láti gbọ̀gá ẹ̀ lọ́gá ẹ̀ òye nígbà tí ìyá Ìyábọ̀ Òjó bóyá sọ lánàá ó ti yẹ ń sìn ó ti yẹ
tó sọ pé ìyá ẹ̀ ṣé wọn mọ̀ pé ìyá ìyàwó èyí tó kókó ni but ìyá àti ti ẹnu ilé àlàpà ló ń gbé tó fi kúrò láyé ìyá tó bí Lizzy ìyá inú ilé àlàpà ló ń gbé tó fi kú nígbà tá a máa mọ ìyá ọgbọ́n náà send picture ìyá tó bí Ìyábọ̀ Òjó fún mi ó send ẹ̀ sí mi ìyá yẹn ò ní àwọ̀ bí ẹni tí ìyá ń jẹ ìyá àti ti ẹ̀yà ń jẹ Lizzy ìyá ẹ̀ ó ṣá málámálá kù ni ìyá ò bá wọn wọṣọ gidi inú ayé Lizzy Anjorin ìyá ò wọṣọ gidi inú ayé ó sì lọ ó lọ́wọ́ lẹ́nu ó lọ́wọ́ Ìyábọ̀ lẹ́nu tó máa sọ yí pé kí àwọn abiyamọ jáde abiyamọ gidi ni o abiyamọ tó jìyà lórí ọmọ táwọn ọmọ ẹ̀ tí wọ́n wà successfully success Ìyábọ̀ Òjó wọn máa mú jáde tó bá ka àwọn mẹ́wàá ní Nàìjíríà yẹn Ìyábọ̀ Òjó will be part of them. Lizzy Anjorin, get that into your skull. Let that sink into your skull. Get that into your skull. Oye ya. Ìyábọ̀ Òjó máa wà lára wọn tó máa wá abiyamọ tó ta aṣọ tó máa wọ̀ sọ́rùn láti rán ọmọ lọ sí school láti jẹ́ kó ọmọ jẹ́ ènìyàn. Oye ya. Ìwọ wá sọ yí pé ẹwọ ń ṣe obìnrin tó gbé ọkọ ẹ̀ wá sórí social media tó wá bàtà yí ọkọ ẹ̀ jẹ́. Yes. Ìyábọ̀ wá sórí social media láti wá bàtà yí ọkọ ẹ̀ jẹ́. Ó sọ experience ẹ̀. Anybody can come on social media kò drag ọkọ ẹ̀ kò drag ẹni tó fẹ́ lọ́kọ ẹni tó kọ́kọ́ bí ọmọ fún Ìyábọ̀ Òjó drag bàbá ọmọ ẹ̀ lórí social media. Ó sọ experience ẹ̀ fún wa ni as a single mother. Ó sọ experience ilé ọkọ fún àwọn ènìyàn. That is what we call experience. What she went through in her first marriage because she was in an interview. Wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ question and she need to say it. Ó ní láti dáhùn question yẹn pé kí lójú ẹ̀ rí nílé ọkọ nígbà tó wà nílé ọkọ and she need to say it for people that are looking onto her. Ṣé kò yẹ yín sí? Torí pé tí ò bá forí tì ó ṣe kí Priscilla má wálé ayé. Ó forí tì ní Priscilla ṣe wálé ayé. So ó sọ ìtàn fún wa ni kó ṣì lọ kó wá síta láti wá drag bàbá ọmọ ẹ̀. Oye ìyá ẹ̀ ó lọ́wọ́ lẹ́nu kó ṣì lọ ohun nǹkan tó ń sọ. Ó lọ́wọ́ lẹ́nu. Kò sọ̀rọ̀ lẹ́nu ẹ̀. Oye ìwọ gangan ló lè ó ti tán fún ẹ. The only thing to lè fi jẹ́ èèyàn nínú ayé until you mention Ìyábọ̀ Òjó name. You must mention Ìyábọ̀ Òjó name to be relevant in society, Lizzy Anjorin. You must mention Ìyábọ̀ Òjó name to be relevant in society. Yeah. O ní láti mention Ìyábọ̀ Òjó. O ní láti mention orúkọ Ìyábọ̀ Òjó láti lè fi wà relevant in society. Ó ti tán fún ẹ. Ìyábọ̀ Òjó is your boss. Ọlọ́run. Abiyamọ ni Ìyábọ̀ Òjó. Yeah. Ìyábọ̀ Òjó maintain ìyá ẹ̀ Ìyábọ̀ Òjó tọ́jú ìyá ẹ̀ nígbà ẹjọ́ Google bẹ́rí àyà Ìyábọ̀ Òjó ayé gbọ́ ọ̀hún mọ̀ Ìyábọ̀ Òjó ọmọ tí wọ́n fi ń tọrọ ọmọ ni ọmọ téèyàn máa ń gbàdúrà pé kéèyàn bí lọ́mọ ní Ìyábọ̀ Òjó òye ìyá ẹ̀ nítorí ẹ̀ ló ṣe ń dáa fún torí pé ó ṣe iwájú ìyá ẹ̀ ní dáadáa ìgbà tí ìyá Ìyábọ̀ Òjó wà ní ayé ó tọ́jú ìyá ẹ̀ ó tún wá ṣe ẹ̀yìn ìgbà tí Ìyábọ̀ Òjó ìyá ẹ̀ tún wá kú ó tún wá ṣe ẹ̀yìn ìyá ẹ̀ dáadáa ó sin ẹ̀yìn ìyá ó fún ìyá ẹ̀ ní befitting burial ó dídá fún ìyá ẹ̀ kí ló fún ìyá ẹ̀ Lizzy ó fún yẹ níbi fitting burial wọ́n sọ yẹ ẹ̀dànù ní ìmọ̀ mi ọba ńlọ́mọ fún wa ní gist yẹn tó máa ń gbásíkì wọ́n ní wọ́n kọ̀ ya ẹ̀ wọ́n ní àwọn àfáà kọ̀ àwọn wòlíì kan wọ́n kọ̀ ya ẹ̀ yẹ́ ẹ̀rù yẹ́ ẹ̀ ti kú so many days nínú ilé kò sẹ́ni tó gbé òkú yẹ́ ẹ̀ gbé jálajàla ọlá bí òkú yẹ́ ẹ̀ ṣe kú nìyẹn kò yẹ Ìyábọ̀ Òjó ó tọ́jú ìyá ẹ̀ ó raṣọ gidi torí pé Ìyábọ̀ Òjó fẹ́ kí ọmọ raṣọ gidi fóun torí ẹ̀ ló ṣe raṣọ gidi fún ìyá ẹ̀ ó fún ìyá ẹ̀ lóúnjẹ tó dáa tó wọ́n fẹ́ kí ọmọ kóun náà jẹ wọn mọ́ ó jẹ́ kí ìyá ẹ̀ jọ wọn mọ́ kò jẹ́ kí ìyá ẹ̀ kọ́wọ́ mọ́ bíbà tó máa fẹ̀sùn jọlẹ̀ kò jẹ́ kébi ìpa ìyá ẹ̀ torí ẹ̀ ló ṣe bí káyà ìyá Ìyábọ̀ Òjó ṣe ń dà orí bí gbogbo ọ̀gbun ẹ̀ ṣe ń smooth orí bí gbogbo ayé ẹ̀ ṣe ń dà orí bẹ́ẹ̀ yẹn ìwọ fi pàṣán ló máa fi nà ìyá ẹ̀ pàṣán ló ń jẹ tó ń fún nà ìyá tiẹ̀ kó gbẹnu kúrò àti bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ fún ẹ Lizzy máa fún ìyá ẹ̀ jẹ Ọlọ́run mo mí ní ìyá ẹ̀ gan oyè ìyá ẹ̀ ayé ìyá ẹ̀ ti bàjẹ́ ìwọ kọ́ ló máa sọ̀rọ̀ Ìyábọ̀ Òjó ó kéré sí nọ́mbà yẹn gbàgbé bó ṣe àpò ó kéré gan I'm telling you bí Ìyábọ̀ Òjó ṣe ìyá ẹ̀ bí ọmọ ṣe lè tọ́jú ìyá nìyẹn kò ṣe ẹni àwọn ọmọ tí Ìyábọ̀ Òjó rí wọ́n rí bí Ìyábọ̀ Òjó ṣe ń kẹ́ ìyá ẹ̀ lójú tó ń kẹ́ ìyá ẹ̀ nímú òye ẹni ìyá àti ti Lizzy tó bá rí irú ìkẹ́ tí ìyá tó bí Ìyábọ̀ Òjó ní ó ṣe kí ìyá ẹ̀ ṣì wà láyé torí ọmọdé nìyá ẹ̀ ọmọ 1984 ní ẹ̀nà Lizzy ọmọdé nìyá tó bí ọmọdé ṣì ní ṣùgbọ́n ó ṣọ́kú dànù ìyá ẹ̀ ṣọ́kú ìyá ẹ̀ kú sínú ìyà sínú ebi ó pa ìyá tó bí Ìyábọ̀ ìyá ẹ̀ máa ń jẹ ní oúnjẹ tó bá wùn ní nǹkan tó bá fẹ́ ló máa ń jẹ ṣùgbọ́n ìyá tó bí Lizzy ó jẹ ìyà kò nẹ ebi ló pa ìyá ẹ̀ kú ó ṣọ́kú ni ìwọ ń wa mọ́tò Lizzy ìyá ẹ̀ ń gbé nínú ilé àlàpà
inú ilé alámọ̀, inú ilé tí mo pet uncompleted building, ilé tí ò ní toilet. Ibẹ̀ ni ìyá ẹ̀ wà. Ojú ìta gbangba ni ìyá ẹ̀ ti ń wẹ̀ bó ṣe ròyìn. Wọ́n ní ìta gbangba báyìí ló máa ti ń wẹ̀. Ó rí lé sí ìyá tó bí Ìyábọ̀ ń gbé ni. Mansion ni Ìyábọ̀ gbà fún ìyá ẹ̀ tó fi ń gbé. Kò yé ìyá ẹ̀. Ìyá tó bí Ìyábọ̀ ó ní property. Mention property tí ìyá ẹ̀ ní. Ìyábọ̀ wá láti ilé tó máa ń fi silver spoon tó máa fi ń jẹun bí wọ́n ṣe bí nìyẹn. Kò yé. Mother side Ìyábọ̀ Òjó olówó ni wọ́n bẹ̀. Àwa mọ father side ẹ̀. But mother side díẹ̀. Àwọn tó máa ń fi silver spoon jẹun ni. Wọ́n bí pẹ̀lú silver spoon ni. Kò ní dá fún yẹ wá kàṣẹ́gẹ́ dá ìsìkà. Báwo bá ń sá. Ó yẹ Lizzy, ayé ẹ ti bàjẹ́. Tó bá fẹ́ sọ̀rọ̀, máa wo àwọn ẹgbẹ́ ẹ, lọ mú àwọn ẹgbẹ́ ẹ lójú títì. Ó sì yẹ bí wo àwọn, ẹ má worry, ẹ má bá wa fi lẹ́dẹ̀ẹ́dì sí, a máa flag, a máa bring wọn down. Ṣé kò yẹ yín sí? Bí wo àwọn Àríkẹ́ yẹn sí, that's your set. Àwọn set yẹn. Àwọn ilé bíbí ti set yẹn. Ìyábọ̀ is not part of your set. Kò yẹ yà, Ìyábọ̀ bẹ́ẹ̀ du. Ìwọ ló fẹ́ live lifestyle Ìyábọ̀ Òjó. And lifestyle Ìyábọ̀ Òjó is very, very costly. Very, very costly. Very, very costly. Kò yẹ yà. Tó bá wo àwọn aṣọ tí Ìyábọ̀ Òjó máa ń wọ̀, ṣó mọ̀ pé máa ń tag àwọn tó máa ń ran olórí burúkú ẹ̀ látijọ́ tó ti ń wà láyé àti ìrí kó tag ibi tó ti raṣọ rí. Àrí ẹ̀ kó tag ẹ̀. Àwọn aṣọ tí Ìyábọ̀ Òjó ń wọ̀ yẹn, it's not my mind, it's so expensive. Àwọn aṣọ tó ń wọ̀, ó wà very, very costly. Ẹni tí Òjó kò lè gba, kò yẹ ìyá, kò ní yẹ ìyá ẹ̀, ó fò ní ìyá ẹ̀ máa ṣe. Ó ti yẹ, mo find findings mi débẹ̀ ni ó ti yẹ ìyá. Mo find findings mi débẹ̀ ni ó ti yẹ. Ó ti yẹ, tí mo tiẹ̀ tún mọ mélòó àwọn tó ń tà fún. Ó ti yẹ ń sìn. Wà láyé bàjẹ́. Ìwọ tó yẹ pé the only thing tó máa ń dùn mọ́ ẹ nínú ìgbésí ayé ẹ, òun ni kó máa balẹ̀ ayé àwọn èèyàn jẹ́. Ayé ẹ ti bàjẹ́ Lizzy, kò sí nǹkan kan tó fẹ́ sọ. Nothing that you can say. Ìyábọ̀ Òjó is bigger than you. Kò yẹ ìyá ẹ. Ìyábọ̀ Òjó ga jù ìyá ẹ lọ. Kí ni mo sọ fún ìyá ẹ Lizzy? Ìyábọ̀ Òjó ga jù ìyá ẹ lọ ní gbogbo gbà. Alákìísà ni wọ́n Lizzy, alákìísà ni ẹ. Oríṣiríṣi alákìísà ni ẹ. Àwọn aṣọ tó ti gbó. Olórí burúkú ẹ wá sọ pé wọ́n fi 3,000, ìwọ fi 3 million ṣe make up. Jọ fún báwa tag ẹni tó ṣe make up yẹn fún ọ. Tag ẹ fún wa. Bẹ́ẹ̀ni ló ṣe make up yẹn fún ẹ. Tag ẹ. Aṣá rẹ nìkan tó ṣe make up fún ẹ tó lè fún ní 5,000 naira. Ìwọ ni wọ́n máa fi 3 million ṣe make up pẹ̀lú gbogbo ojú ẹ tó ti bàjẹ́, pẹ̀lú gbogbo skin tag ayérayé. Níbi tí Farida wà tó lè bẹ́ẹ̀ yọ gbogbo skin tag yẹn dànù. Olórí burúkú ẹ gbogbo skin tag ó ti balẹ̀ ayé ẹ jẹ́. Ó wá sórí social media lánàá. Ṣùgbọ́n òun wà ní gbogbo ayé rí. Gbogbo skin tag ayérayé tó ti wà. Ó wá ní owó ní skin tag kí ló wà lọ́wọ́ ẹ̀ bíbí. Gbogbo jigbin tó wà lọ́wọ́ ẹ̀ báwo ló ṣe wá rí. Gbogbo jigbin tó wà lọ́wọ́ ẹ̀ báwo ló ṣe jẹ́. Tó bá ní skin tag Lizzy. Gbogbo jigbin. Má gbàgbé fídíò mi tó gbé lánàá, má wá dá. Ṣó ti fi fídíò yẹn máa yọ kúrò lórí page. Má gbé fídíò. Má ta dé bí bàrà. Tó bá gbé fídíò mi, page ẹ, voice mi ò ní sí ńbẹ̀, má yọ. Kò yé ìyá ẹ. Tó mọ̀ pé òun kọ́kọ́ bẹ̀rẹ̀, má fi yí ẹ yí pé ìkà ni mí. Kò yé ìyá ẹ. Má yọ fídíò yẹn tó ṣe lánàá, má yọ. Tó gbé voice mi yẹn. Mo ti ní link yẹn. Ṣó mọ̀ pé o block gbogbo page mi méjèèjì lórí page ẹ, ó ti yẹ. O mọ̀ yí pé èmi kọ́ mansion sórí Facebook ni. O mọ̀ pé mo ní mansion lórí Facebook. Mo ní link yẹn. Kò yé ìyá ẹ. Mo kọ́ mansion sórí Facebook ni. Account méjì péré ló mọ̀ nínú fake profile mi. Just through my fake profile account méjì péré. O block wọn àbí. O mọ̀ yí pé mo ní rẹpẹtẹ. O mọ̀ pé mo ní rẹpẹtẹ tí ma gbà wọlé wá sí orí page ẹ. O mọ̀, má yọ. Mo fẹ́ sọ fún ẹ pé má yọ. Má dẹ̀ gbé result sórí page ẹ. Sórí page mi. Pé mo yọ. Next time, ní má gbé video. Yeah. Because when you started, you should be able to finish it. I don't like when you started something, you cannot finish it. That's yeah. But yeah. You can't analyze somebody's video and you're playing it. And you think that person will not react. Ma yo. Ti ba de yo show mo pe page yẹn ma lọ. Ko ma sọ pé Anamayewa ló yọ page yẹn o. Anamayewa ló yọ page yẹn o. Show mo pe ti ba tọwọ́ bọ page yẹn sì show mo pe ma lọ. Show mo pe last one ni ló wà. Show mo pe page yẹn ti ní red. Show mo pe page yẹn ti ní red. Ti ba kọ bọ lẹ́ni tó ṣe wà yẹn sì show mo pe ma lọ. Ti ba kọ bọ page yẹn show mo pe ma lọ. Show mo pe o kì í gbọ́ràn. O kì í gbọ́ràn. Ṣé kò yẹ? O ń gbọ́ràn. Ìwọ tó ń flag gbogbo àwọn èèyàn tó gbé fídíò ẹ o ní right o ní effrontery láti gbé fídíò anybody ó ti yẹ wọ́n gbé fídíò àwọn tó yẹ pé wọ́n máa fi ẹ́ sílẹ̀ wọ́n ní flag ẹ but fídíò ti tèmi don't tamper with it. I don't want to hear my voice on your page kò yẹ mo mọ minutes tí voice mi ti bẹ̀rẹ̀ lórí page ẹ mo mọ how many hours tó dé kó ba lè mọ̀ pé mo ní time láti báyé ẹ jẹ́ jù bẹ́ẹ̀ yẹn lọ mo mọ minutes tí voice mi ti bẹ̀rẹ̀ látòrí page ẹ mo mọ time tó finish ẹ kò yẹ yà ma finish yẹ totally by the time tí bá ṣe tán tí bá jẹ dinner tán
I will come back to your page and destroy your page. Oh yeah, because olórí burúkú ni ẹ́. You think you can have your cake and you think you can have your cake and eat it? Kò possible. Ṣó possible ni? Kò possible. O ní dá èèyàn lóró, kò fi pé kó má dá ẹ lówó. Má kick. O ní ṣe wo ẹ mọ́. O ṣe wo ló má gbé page mi tí má let go. O má gbé video mi má let go mi. Ọlọ́run ní jẹ́. Tí wọ́n tó ń lọ lé babaláwo from one place to another. Àwọn ní lọ lé babaláwo. But a máa fi nǹkan gún ẹ báyìí ni tó máa gún ẹ. Tó máa gún ẹ tó ní nísìmí. A máa fi gún ẹ báyìí ni. O ní nísìmí. I'm telling you. Because you are a wicked person. Kò yẹ. Show tó ṣe lánàá yẹn. Mo máa gbé show yẹn jáde. Show yẹn mo máa gbé wálẹ̀ fún ẹ. O ní ṣe wẹ́ẹ̀mọ́ next time. Ṣó ti yẹ. Tó bá ń gbé gbogbo fídíò àwọn ènìyàn. Ṣé kò yẹ ń sìn? O ń ṣe fídíò sí mi lọ máa gbé. O ní gbé fídíò mi. Ìwọ aláyé bàjẹ́. Ṣé Ìyábọ̀ Òjó ẹ lọ nínú ayé ni? Ìyábọ̀ Òjó ẹ lọ nínú ayé. O ti ever rí Ìyábọ̀ Òjó kó lọ ra award rẹ̀. O ti ever rí Ìyábọ̀ Òjó kó lọ ra award. Níbi tó ti máa mọ̀ pé class yàtọ̀ sí classless. You are a classless, Lizzy. Oh, we are so classless. Ìyábọ̀ Òjó wà classic. Kò yé ya. Ìyábọ̀ Òjó wà classic. Ìyábọ̀ Òjó ga nínú ayé. Àwọn tó wá sọ pé àwọn tó ga nínú ayé, àwọn tó ga nínú ayé nìyẹn. Ìwọ ń bẹ̀rẹ̀ nínú ayé ni. Kò yé ya. Ìwọ ń bẹ̀rẹ̀ ni. Ìwọ nàgà, ó nàgà mú ṣòro nínú ayé ni. Kò yé ya. Ìwọ ga kankan nínú ayé. Ta ni yálà ya ẹ mú. Tó bá ti sọ, ìbẹ́ náà ló sọ pé nítorí pé Ìyábọ̀ fẹ́ mọ gbogbo àwọn personality tó ń mọ̀, àwọn personality Agbọ́tikúyọ̀ tó yẹ pé ọ̀dọ̀ Ìyábọ̀ Òjó gangan ló ń bá ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àwọn personality tó sọ pé Ìyábọ̀ Òjó fẹ́ mọ̀, àwọn personality Agbọ́tikúyọ̀ tó yẹ pé àwọn ọ̀dọ̀ Ìyábọ̀ Òjó gangan lọ́wọ́ tó lọ ajáàkì. Àwọn personality tó ń wá kiri. The only personality tí mo rí mú ẹ láyé ẹ, òun ni àwọn personality Agbọ́tikúyọ̀. Personality láti Agbọ́tikúyọ̀, àwọn nìkan lọ́nà $1 fún ẹ. Àwọn nìkan lọ́nà $1 fún ẹ, owó ni $1 ẹ má ṣe mi gbọ́. Ìwọ ẹ ló wá fẹ́ sọ pé Ìyábọ̀ Òjó fẹ́ mọ àwọn personality ẹ ló ṣe ń bẹ ẹja tá ni ìwọ tó yẹ pé Ìyábọ̀ Òjó kàn máa fi ẹ ṣe súyà. Ìwọ tó yẹ pé súyà ló jẹ́ lọ́dọ̀ Ìyábọ̀ Òjó, á kàn mú ẹ bá mú ẹ á mú ẹ báyìí á fi ẹ ṣe súyà wá mú ataṣú àfi jẹ. Ìwọ tó yẹ pé àsun ló jẹ́ lọ́dọ̀ Ìyábọ̀ Òjó, àsun ordinary àsun ìwọ náà fẹ́ máa sọ̀rọ̀. Ìwọ tá yí ẹ ti ṣá málámálá. Ìwọ tó jẹ́ nǹkankan. Ìwọ tó yẹ pé ó mọ̀ pé ìwọ personality tó ń kígbe yẹn tó bá máa lọ́kọ wá ní ọkọ tó jẹ́ personality. Ṣebí wọ́n sọ fún mi pé láti ní problem. Pé ó yẹ kó ṣe marriage ní month yẹn but ẹni tó yẹ kó fẹ́ gangan ni governor ó wá fi governor yẹn lẹ̀ torí pé láti ti ṣẹ́ lànà rí ó wá fi governor tó wà ní Nàìjíríà sílẹ̀ governor tó wà lẹ́kọ̀ọ́ tó fẹ́ tó yẹ kẹ́ ṣe wedding àbí ó wá fi governor yẹn lẹ̀ torí pé ó rí pé governor yẹn kò ní jẹ́ kó máa help láti ó wá fi governor yẹn lẹ̀ ó wá lọ mú láti ó wá ṣe wedding pẹ̀lú láti àbí pé láti wà nínú ìṣòro gan ìṣòro tí láti wà ó ní láti fi governor yẹn lẹ̀ ní àbí torí ẹ̀ ló ṣe fẹ́ láti torí pé ìwọ àti Ìyábọ̀ ń ṣe same irú láti yẹn kò lè kọ́ni sí Ìyábọ̀ ìgbà tí ò fẹ́ ṣorí burúkú àti ìjọ tó máa ti ń sọ iye àwọn èèyàn tí Ìyábọ̀ ti bá sùn ìjọ ti dárúkọ irú láti yẹn rí pé láti wà lára àwọn tí Ìyábọ̀ ti bá sùn ọ̀rọ̀ àwọn tí láti máa ń bá sùn ni àwọn tó máa ń ta pàrágà àwọn tó máa ń ta mọ́ínmọ́ín àwọn caliber láti nìyẹn because those are the caliber of láti tó lè bá sọ̀rọ̀ because láti tí ò lè sọ pé thank you láti tí ò lè sọ pé what is your name láti tí ò lè sọ pé welcome láti tí ò lè sọ bẹ́ẹ̀ láti tí ò lè sọ pé go láti tí ò lè sọ pé I dey come láti tí ò lè express ara rẹ̀ láti tí ò lè fún ní fork and knife níta kó fi jẹun láti tó yẹ pé tó bá gbé nápì fún kò ní mọ ibi tó yẹ kó gbé sí tó bá déta tó fẹ́ jẹun tó gbé nápì fún kò ní mọ̀ pé ó yẹ kó òun fi sọ́run aṣọ ni olórí burúkú máa sọ di bíb ó máa sọ nápì yẹn di bíb kò ní mọ̀ pé ó yẹ kó gbé sẹ́sẹ̀ ni ó máa wẹ̀rí ẹ̀ máa sọ di bíb ni láti táyé ẹ̀ ti ṣá málámálá ìyẹn ló ń pè lọ́kọ ìwọ táyé ẹ̀ ti bàjẹ́ ṣáwọn personality tó pè lọ́kọ nìyẹn irú láti ló fẹ́ ní lọ́kọ tó wá fẹ́ sọ pé ó fẹ́ mọ̀yàn nínú ayé irú láti àwọn bíríkìlà bí ẹgbẹ́ ló máa mọ̀ Lizzy kó sì lọ ó rẹ àwọn personality tí Ìyábọ̀ Òjó mọ̀ ni nígbà tí Ìyábọ̀ Òjó ṣe wedding fún ọmọ ẹ̀ Ìyábọ̀ Òjó náà person ìgbà tí Ìyábọ̀ Òjó ṣe wedding fún ọmọ ẹ̀ ó rẹ àwọn personality gidi tí wọ́n gbé dání ó rẹ àwọn personality gidi àwọn èèyàn fly out wọ́n wá láti Nàìjíríà ní tí jet kí ló ń pa àwọn plane land ni àwọn lèmi wọn private jet ni wọ́n gbé ìgbà tó máa ṣe ìwúyè olórí burúkú tó sọ pé ó ṣe tó máa sọ pé ó ṣe kíni yèyé mẹ́ṣọ̀ olè mẹ́ṣọ̀ tó máa sọ pé ó ṣe bọ́bá ṣẹ̀sí tó máa sọ pé ẹ jẹ́ àwọn wo ló wá síbẹ̀ àwọn personality ta ló wá síbẹ̀ àwọn personality wọ̀wọ̀wọ̀wọ̀ àwọn personality wọ̀wọ̀wọ̀wọ̀ tó wá láti Libra àwọn personality tó wá láti Libra tó lọ sí Libra lọ ṣaṣẹ́wó tó lọ sí Libra lọ ṣọmọ ọ̀dọ̀ àwọn personality tó kún bẹ́ẹ̀ ni those are the kind of personality tó ní Lizzy
wọ́n máa fi Ìyábọ̀ Òjó kì í ṣe gbẹ́ ìyá ẹ̀ ó lẹ́nu ń bẹ̀ níbi tí Ìyábọ̀ Òjó bá wà Ìyábọ̀ Òjó kì í ṣe àdó tó ṣì ìwọ gangan làdó tó ṣì omi gbèsè ayé ẹ̀ kò sọ́kùnrin tó du ẹ̀ tó wálẹ̀ wọ́n gangan làdó tó ṣì ìjọ onísìmí ò nísìmí ò rí bí Polo ṣe ń tọ́jú Ìyábọ̀ ni ò rí bó ṣe ń tọ́jú Ìyábọ̀ ìjẹ́ láti tọ́jú ẹ̀bẹ̀ tí láti bá tọ́jú ẹ̀bẹ̀ ò ní máa ráyè láti wá sórí social media tí láti bá pampa ẹ bí Polo ṣe ń pampa Ìyábọ̀ Òjó ò ní wá sórí social media wá máa gbó lójoojúmọ́ Lizzy ti tún bọ́ sí tó tún ṣorí burúkú o àní máa gbọ́ yẹn lórí social media ó lè ẹ̀yin tẹ́ wà ní diaspora ẹ má rajà lọ́wọ́ Lizzy o ó scam ni Lizzy is a scammer ni Lizzy ó dẹ̀ máa ń jalè ó lè ní Lizzy ó ń gbá àwọn ní gbogbo fake aṣọ tí Lizzy bá sọ fún yín pé òun ṣe sẹ́ẹ̀sì irọ́ ló pa fún yín ẹ lọ wo aṣọ yẹn wọ́n ti wo aṣọ yẹn láti many years ago níbo ló ti ń kó aṣọ wọlé níbo ló ti ń kó aṣọ wọlé jẹ́jẹ́ ká mọ̀ ìgbà wo ló ń rajà aṣọ tó ti dupu tó ti lubricate tó ti bàjẹ́ sínú ilé tó ti bàjẹ́ tó ti di yamayama tó ti bàjẹ́ yamayama ẹ má worry ṣebí mo máa débi show yẹn mo máa bàjẹ́ mo máa tọwọ́ bọ show yẹn ẹ jẹ́ dínà tán mo ti kọ gbogbo minute tí voice mi ti bẹ̀rẹ̀ àti voice mi tó ti tán máa bàjẹ́ kí ẹ máa imagine ìwọ aláyé bàjẹ́ ìwọ ló fo ìwọ ní jigbijigbi ìwọ gbogbo ìgbésí ayé ẹ tó ti bàjẹ́ torí o fẹ́ lé Ìyábọ̀ gbogbo ilé ayé ẹ bàjẹ́ skin tag kún ní gbogbo ara ẹ ní skin tag everywhere you have skin tag all over your body ó lè nítorí wọn jẹ́ ó jalè mọ́ lórí social media Gistlover tó máa ń kígbe Gistlover tó ó tú gbogbo àṣírí ẹ bó ṣe máa ń já wọn lólè lórí Facebook bó ṣe máa ń já wọn lólè lórí Facebook ó tú gbogbo àṣírí ẹ bó ṣe máa ń já àwọn diaspora lólè torí ẹ ló ṣe fẹ́ kú sọ́hun Gistlover bó ṣe máa ń já wọn lólè àwọn tó wà ní diaspora tó yẹ pé àwọn gangan ni target yẹ bí woman kan bá ṣe ralẹ̀ lọ́wọ́ ẹ mo sì ní àṣírí yẹn lọ́wọ́ woman ralẹ̀ lọ́wọ́ ẹ ilẹ̀ tó yẹ kó gbé fún woman yẹn kó ló gbé fún ìmí ló lọ gbé fún woman yẹn wá sọ fún ẹ pé òun fẹ́ owó òun mo ní voice ẹ mo ní fóònù yẹn wà mo máa wá jáde mo máa gbé gbogbo ẹ sórí page mi máa gbé ti voice màmá yẹn gbogbo voice ẹ so send sí ẹ máa gbé sórí page mi ṣé kò yẹ mo bọ̀ náà. mo máa wá jáde mo máa gbé sórí page mi wọ nyama mo máa jókòó máa gbá gbogbo receipt woman yẹn mo máa wá gbogbo ẹ̀ Lizzy mo máa wá gbogbo ẹ̀ máa kó gbogbo ẹ̀ woman yẹn bẹ́ẹ̀ fa tó tún gbé ẹ lọ sọ́dọ̀ blogger woman yẹn gbé ẹ lọ sọ́dọ̀ blogger woman yẹn bẹ́ẹ̀ fa ó tún gbé ẹ lọ sọ́dọ̀ blogger àbí woman yẹn ò bẹ́ẹ̀ fa ó gbé ẹ lọ sọ́dọ̀ blogger ilẹ̀ tí woman yẹn rà kọ́ ló gbé fún ó gbé ilẹ̀ tí ò ní permit fún woman yẹn ilẹ̀ tí woman yẹn wà ní Amẹ́ríkà mo máa gbé gbogbo ẹ̀ síta tí gbogbo ayé máa rí títí kan gbogbo voice note ti woman yẹn pátápátá àti bó ṣe sanwó fún ẹ pátápátá gbogbo owó tí woman yẹn san pátápátá kò sọ pé ní tí tó bá fẹ́ ṣe kó ṣe pé Esabod ló rán wá o ti sáré pa ọmọ Esabod ẹni tó ralẹ̀ lọ́wọ́ ẹ o ní Esabod ló rán wá pé kó wá bẹ ìjà o ní Esabod ló rán wá pé nǹkan tó máa lọ sọ lórí social media nìyẹn pé Esabod ló sọ pé kó lọ gbé ọ̀rọ̀ ẹ fún blogger àbí nǹkan tó sọ kọ́ nìyẹn o ní òní fún nílẹ̀ bí pélé yẹn ló máa fún pélé yẹn ilẹ̀ yẹn iye tó ká owó ẹ̀ nìyẹn mo mọ̀ nà iye tí owó ẹ̀ ká nìyẹn pé iye tí owó ẹ̀ ká nìyẹn bí owó tí owó ẹ̀ ká nìyẹn ilẹ̀ yẹn tó rà yẹn iye tó ká fún nìyẹn. Nbọ. Oníye tí owó ẹ̀ ká nìyẹn pé ilẹ̀ yẹn iye tí owó ẹ̀ ká gbogbo rìsíìtì wúmà yẹn máa kó sórí péjì bẹ́ẹ̀ sanwó fún ẹ oní ó sanwó kélekèlé ni ò dẹ̀ ní fún lówó yẹn bẹ́ẹ̀ bí kò so ti lówó yẹn oní pé owó yẹn ó san kélekèlé ni ló sanwó yẹn kélekèlé ni bí ò dẹ̀ ti fún lówó yẹn ò ní fún lówó yẹn nítorí pé kélekèlé ló sanwó yẹn abó sọ bẹ́ẹ̀
gbogbo receipt woman yẹn pátápátá ni máa kó jáde. Ìwọ ló máa pè wọ́n pé wọ́n máa san díẹ̀, máa san díẹ̀, máa san díẹ̀. Woman yẹn wá sọ pé òun ò fẹ́ ilẹ̀ tó fóun. Tẹ́lẹ̀ burúkú ló fóun. Mo máa bí ẹ wá jáde gbogbo receipt yẹn pátápátá ni máa pè síta. Táwọn èèyàn máa rí. Mo ti rí gbogbo kíní ẹ̀. Mo ti rí gbogbo kí ló wúkọ ẹ̀ ń bọ̀. Mo ti rí gbogbo àwọn receipt ẹ̀ pọ̀ báyìí. Orúkọ ẹ̀ dẹ̀ wà ń bẹ̀ pé sanwó. Ó fún ní receipt. Ó ti yẹ bó bá ṣe sanwó bóyá san 2000 lẹ́ni o bóyá san kíní kan lẹ́ni o òun fún ní receipt bóyá sanwó yẹn díẹ̀díẹ̀. Òun fún ní receipt bóyá san. Òun fún ní receipt bó ṣe ń san. Bóyá sanwó yẹn lòun fún ní receipt. Bẹ́ẹ̀ ló ṣe ń fún ní receipt. Mo ń bọ̀ náà. Má bẹ́ẹ̀ wá gbogbo ẹ̀ jáde because ogun wo ọdún ẹni mo wà yìí. Má bẹ́ẹ̀ kó gbogbo ẹ̀ síta. Àṣekẹ́ tálẹ́ wá bóbi pé mo gbé alẹ̀ lọ́wọ́ wọn. Àìmọye àwọn ènìyàn. Àìmọye. Ṣáwọn tó wá aṣọ lọ́wọ́ ẹ̀ tó wá bá mi ni. Ṣáwọn tó wá aṣọ lọ́wọ́ ẹ̀ tó wà nínú UK tó gbaṣọ fún ni. Àwọn tó wá aṣọ lọ́wọ́ ẹ̀ tó gbaṣọ fún. Ṣáwọn yẹn la fẹ́ sọ ni. Tó gbaṣọ fún wọn. Aṣọ tó ní tí wọ́n máa pawọ́ pò ń tà. Oh, tí rí nǹkan kan Lizzy Anjorin. You have not seen nothing yet. For you to know pé Ìyábọ̀ Òjó is not your predicament. Wọ́n kọ́ ló ń ṣe ilé ayé ẹ̀. Ìyábọ̀ Òjó ṣe ẹgbọ́ ló ń ṣe rẹ̀. Nítorí pé o ti jalè jù. O wá wò bí owó yẹn ṣe máa lọ títí láéláé nìyẹn. O ò jẹ́ kí láti mọ̀. Pé olè ló máa ń jà kiri o. O máa ń jalè ní o. O ò jẹ́ kí láti mọ̀. Pé o máa ń jalè kiri ni. Wo ló fọ aláyé bàjẹ́ aláyé wọn. Wo ló fọ aláyé bàjẹ́ aláyé wọn. Wo ló máa bọ́ síta. Ló máa ní Ìyábọ̀ Òjó. Wọ́n bá bí ìyẹ́ rẹ̀ dáwùkọ̀ ẹ̀. Ó bí gbogbo ayé ló fẹ́ máa lo ṣàwòwò idẹ sára ni. Ó bí gbogbo ayé ló fẹ́ máa lo ṣàwòwò idẹ sára ni. Ṣé tó bá ti lo ṣàwòwò idẹ kò gánú ayé nìyẹn lọ́dọ̀ títí ẹ̀ nítorí pé wọ́n lo ṣàwòwò idẹ. Wọ́n dẹ̀ ní mọ̀ pé cheap clothes aṣọ òṣì tó ti dànù kúrò nínú factory. Táwọn factory people tó ti kọ́lẹ̀. Aṣọ yẹn ló máa kó wá sórí social media ló máa lọ kó gbogbo 91,000 naira. Wá lọ fi ra stone. Wọ́n máa fi stone sí, wọ́n máa fi stone sí, wọ́n máa fi stone sí, wọ́n máa fi stone sí. Wọ́n wá sórí social media wọ́n sọ fún wọn pé 3 million. Báwo ló ṣe máa tà? Ìgbà tí mo mi ọba láwọ́ àbẹ tí ó ta aṣọ fún wọn ní 3 million. Ta ló máa ra títí ẹ̀yẹ ní 3 million? Wo lè aláyé bàjẹ́. Aṣọ gidi lọ́wọ́ àwọn èèyàn ní 3 million. Aṣọ tó yẹ pé at the end of the day, wọ́n bá aṣọ yẹn, àwọn tó mú aṣọ yẹn, wọ́n mú aṣọ yẹn ní 130 pounds. Wọ́n mú aṣọ yẹn ní 130,000 naira. Ó lé títí ó pé fún wọn ní 3 million. Ordinary lace. Ordinary lace. Ó pé fún wọn ní 3 million. Ordinary lace. Wọ́n jàtijàti aláyé bàjẹ́. Èmi jẹ́ kó mọ̀ lẹ́ni pé Ìyábọ̀ kì í ṣe ẹgbẹ́. Nínú gbogbo nǹkan nínú pé wọ́n ní nǹkan nu ayé Ìyábọ̀ fi jù ẹ́ lọ. Pé wọ́n ní akọ alálùbáríkà Ìyábọ̀ fi jù ẹ́ lọ. Pé wọ́n bí ọmọ alálùbáríkà Ìyábọ̀ Òjó fi jù ẹ́ lọ. Pé wọ́n wá bí ọmọ táwọn ọmọ yẹn tí wá ṣoríire nínú ayé Ìyábọ̀ Òjó tó fi jù ẹ́ lọ. Pé wọ́n wá rí tówó ṣe Ìyábọ̀ Òjó tó fi jù ẹ́ lọ. Pé wọ́n fẹ́ ọkọ tó ní láárí kò ń ṣe ọkọ tẹ́mù Ìyábọ̀ Òjó fi jù ẹ́ lọ. Ṣé kò yẹ gbé láti síta yẹ kárí láti èló ni wọ́ọ̀tì láti by the time tí láti máa dọ́dún ẹ̀ kò ní 200,000 nínú àkáǹtì bank account láti was 0 ilé tí láti ń gbé ó jẹ́ wọ́n bẹ̀ ni ìwọ náà ló jẹ́ kí gbogbo ayé mọ̀ pé wọ́n ló sanwó ilé láti ilé tí láti àti Fọlá ń gbé ó ń jẹ́ owó ilé ń bẹ̀ ni ìwọ ló jẹ́ kí gbogbo ayé mọ̀ pé wọ́n ló máa sanwó ilé láti pé wọ́n ló máa ń fún láti ìwọ ló tún gbé mọ́tò sí láti lẹ́sẹ̀ ìwú ẹ̀ ló máa bọ́ síta ló máa ní pé láti bílíọ̀nìà ni láti gba olóòdì bílíọ̀nìà ìwọ tó jẹ́ ká mọ̀ ní pé 2020 ó sì gbé mọ́tò sí nídìí ẹni tó ń gbé mọ́tò sí nídìí báwo ló ṣe wá di imú lọ iṣẹ́ wo ló ṣe ó yẹ kí EFCC ó yẹ kó gbé láti ní ó yẹ kí EFCC gbé láti pé iṣẹ́ wo ló ṣe ó fi sáré di bílíọ̀nìà dé láti ló léwó jù láti tó lọ́wọ́ ẹ̀ǹtì ní tẹ́mù òun ló lówó jù onídá fún ìyá ẹ̀ tó kú jálajàla yẹn kò ní yẹ ìwọ ló fọ aláyé bàjẹ́ ló ṣì fọ́kọ gidi kó lè rí ọkùnrin gidi lẹ́gbẹ̀ẹ́ tó bá fẹ́ kó respect yẹ Lizzy ò ní lọ já ọkọ gbà ṣó mọ nǹkan tó ṣe ní ayé ẹ̀ táyé ẹ̀ fi bàjẹ́ fún gbogbo nǹkan tó ní láyé ẹ̀ ní ojú ọwọ́ ẹ̀ báyìí tó fi lù rẹ̀ ó mọ nǹkan tó ṣẹlẹ̀ torí ó lọ jọkọ gbà ó lọ gbọkọ lọ́kọ òun láyé ẹ̀ fi bàjẹ́ so ò ní nísinmi wàá ké láàárọ̀ wàá ké lọ́sàn wàá ké lálẹ́ mi ò ní nísinmi ìsinmi jìnnà sí ẹ̀mí telling you have not seen nothing yet o tí rí nǹkan kan mẹ́wàá máa ṣẹlẹ̀ sí ẹ tó máa gbá ski ìwọ tó máa ṣẹ̀ sí tó máa gbá ski licious swagalicious bí ẹ̀sìn ẹ̀ ṣe máa gùn tó nìyí ìwọ olè ẹ̀yin tẹ́ wà ní diaspora
gbogbo bí kíbi tẹ́ bá wà ẹ má bá nǹkan kan lọ́wọ́ Lizzy ilẹ̀ òòṣà ló ń tà fún yín ilẹ̀ òòṣà òun ló tà fún yín ó ti yé yín sí ilẹ̀ tí ò sí nǹkan kan bẹ́ẹ̀ ilẹ̀ farmland òní Lizzy ń ta olè ní Lizzy ń jà olè gbogbo àwọn aṣọ òṣì tó sọ pé òun ta yẹn fake ni wọ́n abba fake àwọn aṣọ òṣì tó sọ pé òun ta àwọn aṣọ wèrè fake they are all fake ó ti rí nǹkan kan ó ti rí anything àmọ́ ẹyẹ bọ̀ lápò ni ó ti yẹ àmọ́ ẹyẹ bọ̀ lápò ni ìwà aláyé bàjẹ́ guys mo ò ní fi yín sílẹ̀ o ó ti yẹ yín sìn mo máa gbé aṣọ yẹn sórí péjì mi guys ẹ máa rí aṣọ yẹn fully ẹ lọ nú aṣọ yẹn lọ́jà kẹrí aṣọ yẹn tó tà fẹ́ni tó wà nílùú òyìnbó ní 1.3 million ẹ lọ wo aṣọ yẹn lọ́jà aṣọ tó fi kó ọrùn lánàá aṣọ tó fi kó ọrùn lánàá yẹn ṣó ti yẹ yín yẹn aṣọ yẹn ló sọ pé òun ti yọ séèsì ẹ òun ti yọ séèsì ẹ òun ṣe séèsì ẹ kò sí nǹkan tó ń pè ní séèsì ọ̀dọ̀ ọba ńlá ti wà òkè ẹ máa rí aṣọ ìgbàlódé lọ́dọ̀ ọba ńlá tó ju sáìsì yín lọ tí wọn ò ní kó stóònì ìdúmọ̀tà sí ẹbí lọ́dọ̀ ọba ńlá tó ní gbá yín wọ́n gbá yín ni ó máa gbowó lọ́wọ́ yín á máa fi bọ́ láti handicap láti tó jẹ́ pé handicap ni láti tó ń da tẹ́lẹ̀ náà láti datọ́ láti dọ̀dọ̀ yọ láti awáyé má ṣe ohun rere nú ayé afẹ́ ńlá guys all I want to say to you ni pé Ìyábọ̀ ojú ya ìlú Lizzy ó ti yẹ wá nǹkan mi sọ mo ní estate ṣé Ìyábọ̀ ní estate kò dìgbà tí Ìyábọ̀ Òjó bá ní estate jọ kí lorúkọ estate yẹn olórí ibú part 1 kí lorúkọ estate tó ní Ìyábọ̀ ò nídìí láti ní estate ṣé Ìyábọ̀ sọ fún ẹ pé òun ta lé ni Ìyábọ̀ ò nídìí láti ní estate jọ sọ orúkọ estate tó ní because àmọ́ ti Fúnkẹ́ Akíndélé estate àmọ́ ti estate Jennifer estate àmọ́ kí lorúkọ estate tó ní Lizzy Anjorin Lizzy Anjorin paradise kò sí nǹkan tó ń jẹ bẹ́ẹ̀ àárí fọ́wọn lórí fọ́wọn lójú paradise àárí ó fọ́ lójú Jámàgbákò paradise kò sí ó lulẹ̀ gbogbo ẹ̀ lulẹ̀ ní olórí burúkú awáyé má ṣe rere tí bàbá lábúlé ti fi sílẹ̀ bàbá lábúlé ti padà gba Jésù Kristi pé Jésù lòun fẹ́ máa sìn ayé ẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní lulẹ̀ ó máa lulẹ̀ kú ni I'm telling you ayé ẹ̀ máa lulẹ̀ kú ni ìwọ olófò aláyé bàjẹ́ aláyé run lóò tí rí nǹkan kan I'm telling you the truth I have not seen nothing yet wàá jẹ páànù nínú ìyà ẹni tó bá tún sọ pé òun tún fẹ́ mú ẹ lọ́wọ́ àwọn náà máa tún jẹ páànù nínú ìyà èmi mo sọ bẹ́ẹ̀ fún un wàá ṣẹ̀sìn kú ẹ̀sìn nìkan ni ó ń jẹ that's the only thing tó máa ṣe láyé ẹ ìwọ olófò lóhùn alákìísẹ ilégbòlẹsẹ agbára gbígbẹ ọlọ́yàn tẹ́mù onídìí tẹ́mù gbogbo nǹkan tẹ́mù ló wà nínú ìgbésí ayé ẹ mọ̀ ìgbà tó wọ́n aṣọ fún mi bó ṣe ra tẹ́mù yan àṣì fún mi náà nìyẹn nígbà yẹn gbọ̀n tẹ bá rántí ìgbà tó wọ́n aṣọ fún mi adóòdì tó wà nídìí mi tí bá tún wọ tẹ́mù sí ó mọ̀ pé ó máa tóbi jù ní ó máa sọ wà so obvious àwọ̀ tí bá sọ fún àmà yẹn pé kí ló dé tá à nira wa lára báyìí adóòdì pé kò lè wọlé because àwọn tí ò nídìí ló máa ń wọ ìdí ẹni tó nídìí tó bá ti wá wọ ìdí kò ní wọlé màmá yẹn fi blade gé last ni àfàyọ tì ní blade la fi gé wèrè nígbà tí ò wọlé ta tí wọ́n fẹ́ yọ àtúwọ̀ fàyọ tì blade la fi gé wèrè màmá yẹn ni pé òun náà ń sọ bẹ́ẹ̀ pé kí ni mo fẹ́ fi ṣe ládùúdì tó wà nídìí mi tó ó dìgbà tó bá wọ̀ ló máa ṣe pé ìgbà tí mi wọ̀ ṣó òrí fọ́tò yẹn ni bó ṣe fine ìgbà tí mi wọ̀ ìdí yẹn òrí fọ́tò yẹn bó ṣe fine ìgbà tí mi wọ ìdí yẹn òrí fọ́tò yẹn bó ṣe fine mo ò ní láti dàbí ẹni tó sọ pé ó yẹ kí n dàbí mo ò ní láti dàbí ẹ mo ní láti dàbí èmi gangan guys ó dàbọ̀ jáde. ṣe ti rí báyìí léèsì ni ó wà available yìí tẹ bá ti fẹ́ léèsì wà àwọn àǹkárá fáìfáì àǹkárá ẹ wo aṣọ ló kún gbogbo kọ́nà ń bíbà aṣọ ló kún bíbà yìí tẹ bá gbọ́ pé kékeré kọ́ lọ múra mọ́ aṣọ tí ń bá ó yapa síbí ẹni wọ̀n tẹ bá ti fẹ́ tó bá jẹ́ léèsì ni àwọn kaftan lace àwọn búbù mo ní tó jẹ́ lace white lace wà àwọn damask lóríṣiríṣi tẹ máa fi rock ọdún léyá tẹ lè wọ̀ lọ sí wedding ẹ lè wọ̀ lọ sí naming ceremony ẹ lè wọ̀ lọ sí birthday kò sí occasion tẹ lè rock àwọn aṣọ tí mo ní lọ mo láwọn fine fabrics tẹ bá dẹ̀ ṣe raṣọ ẹ máa làwọn wíìgì tẹ máa fi lò náà ẹ tún ẹlẹ́dàá yín ṣe ẹlẹ́dàá ṣe pàtàkì ó ṣe kókó mo láwọn wíìgì lóríṣiríṣi àwọn woman hair àwọn sample ni mo kàn ṣe yọ fún wa níbẹ̀ yẹn wíìgì ló kún òkè níbí báyìí wíìgì ló wà lókè yìí wíìgì ló wà ńbẹ̀ tẹ bá fẹ́ kí n tọ́ọ̀nù kámẹ́rà síbẹ̀ I will do that kẹ́rí àwọn wíìgì wà
ṣàṣàlù tẹ́fẹ́ fi tún ara yín ṣe tí Lady K ò ní. Jewelries ó wà, purse ó wà, wig ó wà, aṣọ ó wà, bàtà nìkan nínú gbogbo ohun tóbìnrin fi ń ṣe ẹ̀ṣọ́ tó fi ń ṣe oge, bàtà nìkan ni mi ò ní. Gbogbo ìtókù available ni. Ẹ rà kí n tètè bá yín send ẹ lọ́lẹ̀ kó dowó mi ò ṣe kó gbà. Ọdún yóò yẹ Iléyá promo. Iléyá promo gbàǹjo ebi fún ara mi báyìí gbàǹjo Iléyá promo. Ebi fún ara mi Iléyá promo gbàǹjo. Ẹni bá lè rà mí ẹ kówó lé mi. Gbàǹjo Iléyá promo ẹ̀yẹ́ ṣá ti kówó fẹ́ mi. Ṣé ti gbọ́? Ẹ kówó fún mi bí mo ṣe máa post ara mi tí màá pack ẹ̀ sínú carton. Màá pack ara mi. Màá délé yín láyọ̀. Abiyamo ní kọ́múlé láńtà. Yorùbá nation no going back. Ẹ jẹ́ ají o. Ogun ní kó wá lu Yorùbá. Ẹ má jẹ́ ká bá wọn nọ̀gẹ̀rẹ̀. Ẹ má jẹ́ ká gọ́ra wá. Ẹ má jẹ́ àfiná sórí òrùlé sùn. Ipa yóò ní ká wa. Lẹ́yìn yẹn gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ àwọn spiritual items wa. Ẹ̀yin tẹ́ fẹ́ àwọn àgbo iléeṣẹ́ tí ó ti dé o. Odidi 1 big carton ni wọ́n bá yí gbé wá. Gbogbo ẹ̀yin Lady K mo fẹ́ àgbo, Lady K mo fẹ́ àgbo. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ pakúrúmọ kẹ́dóbò dáadáa, ẹdóbò léyá. Ẹdóbò léyá òbòlóbò ń jẹ́. Ẹ má jà ṣe bínú, ẹ má yẹ ká ṣe bí innocenti. Ẹ jọ̀ọ́, orúkọ tó lọ ń fún nìyẹn, kò lórúkọ méjì. Bẹ́ẹ̀ ni kò lóúnjẹ méjì tó ń jẹ. Òun ní agúnmu diabetes confirm one. Òun rèé láti iléeṣẹ́ TL Natural Herbal. Ó ti wà available ní Canada ń bí. Tó bá dẹ̀ jẹ́ Nàìjíríà ti fẹ́ lọ rà direct látọ̀dọ̀ wọn. Ẹ pè mí kí n fún yín ní phone number wọn. Òun ní tí jẹ̀díjẹ̀dí lélẹ̀, jẹ̀dí tó pa yín lóko yẹn, jẹ̀dí tó pa gbogbo sex organs yín yẹn, jẹ̀dí yẹn máa disappear ẹ̀ tún gbùrú ẹ̀ mọ̀ tí jẹ̀dí lélẹ̀. Ti manpower pakurumọ kóodo dáadáa kóodo pakurumọ. Mo dàgbà mi ò lè dóbò mọ́ bàbá ńlá rọ ni tí wọ 100. Tẹ́ bá wọ 100 ìgò ara yín sì máa gbéra. Wọ́n máa bá yín jókòó léṣo. Tẹ́yìn náà dẹ̀ máa ṣe kí ni? Tẹ́ mọ̀ dún bí bébì. Tẹ́ máa dún bí bébì tó bá ti jókòó léṣo yín. Tẹ́ bá ti wọ 100. Wọ́n máa bá yín jókòó léṣo. Ìṣó á dẹ̀ bá ṣe kí ni? Á máa dúró re síbẹ̀. Wọ́n á máa gun ni. Òun ní manpower. Gbogbo ẹ̀yin tẹ́ lè dóbò dáadáa mọ́ ń tẹ́ máa lò ní. Gbogbo ẹ̀yin mọ́mì mi tó ti fẹ́ lé yín síta. Gbogbo ẹ̀yin mọ́mì mi tó ti fẹ́ jẹ́ kẹ́ máa lọ wá ọmọ kéékèèké kiri tó máa bá yín ṣe kíni, tó máa bá yín togi sáàrò yín. Ẹ má gbà o, ẹ má ṣe bẹ́ẹ̀ o, kò dáa o. Ẹ wò ó, ohun tí dádì máa lò lélẹ̀ fún ara wọn ló máa kigi sáàrò yín. Fún ara wọn ló máa kigi sí. Òun ni agúnmu ni, ṣíbí kan ni lọ́sẹ̀ ló máa fi lo manpower yìí. Confirm ni, kó dẹ̀ máa ṣe kíni, kó máa gbádùn yín lọ ni. Yes, spiritual items. Kí ló ń ba ẹlẹ́rù kò wí? Ẹ̀rù kò sí nínú ọkàn mi torí Jehovah bẹ láyé. Ẹ̀rù kò sí nínú ọkàn mi. Ogun wo ló bá yín lẹ́rù? Challenge wo lẹ ní tẹ́rù ń bá yín? Aláwo lẹ ńlá tẹ kẹ́mi sókè. Ta ló ń kórìíra yín tínú yín bàjẹ́? Ta ló ń bínú sí yín? Ta ní ẹ̀ṣẹ̀ tó lè ṣe òun tó dẹ̀ rángo? Ẹ jọ̀ọ́ gbogbo àwọn spiritual items tẹ́lẹ̀ lò. Àjẹbìdọ̀ confirm one ó wà níbí báyìí. Ṣé back to sender work lẹ́fẹ́ ni àbí àgbélé pọ̀tà àbí arọ́bí àbí ẹ̀bẹ̀ àwọn àgbà? Gbogbo ẹ̀ ní Lady K ní. Gbogbo ẹ̀ ló ṣe kí ni ló wà níbí. Ẹ jẹ́ kí n tún tàn kámẹ́rà sí ibi àwọn spiritual items wa. Òun ní ṣe ti rí aláwọn spiritual items lóríṣiríṣi. Òun la ní ó tún wà láwọn ìsàlẹ̀ náà. Tó bá jẹ́ nǹkan fà náà ni ẹ bá need ó wà. Àwọn ọṣẹ lóríṣiríṣi ó depend lórí nǹkan tẹ́yin bá face. Ó depend lórí challenge yẹn. Kò sógun tó wà láyé tí pàdúrà ò lè ká. Ogun tí ò ní ṣẹ́ kò ní mọ̀nà lé wa. Ogun tí pàdúrà ò ní ká kò ní mọ̀nà lé wa. Kò sẹ́ni tí ológun o. Ológo ló máa ń lógun. Ó wá kù sọ́wọ́ èèyàn tó bá jẹ́ pé ògo ló fẹ́ mú, tó bá jẹ́ pé ogun ló fẹ́ mú. Ṣùgbọ́n wípé o ní ògo ò ní lógun, ẹ jọ̀ọ́ ẹ tún lọ béèrè pé Lady K sọ wípé bàbá làárọ̀ ni kò sí ohun tó jọ bẹ́ẹ̀. Méjèèjì jọ máa ń rìn papọ̀ ní ogun àtògo jọ ń rìn ni. Ó wá depend tó bá wá wùn ẹ́ láti mú.
ìwọ tó bá jẹ́ pógo lóhùn ẹ̀ mú jókòó tẹ́tẹ́rẹ́tẹ́ má tọ́jú ara ẹ̀ kò pàtẹ́wọ́ pẹ́ẹ́pẹ́ mi kú bá tèèyàn jẹ́ kó jókòó sójú kan kó má ṣe kí ni kó má múra sọ́rọ̀ ara ẹ̀ ìwọ tó bá jẹ́ pógo ló fẹ́ ó tún wá kù sí ẹ lọ́wọ́ wàá ṣe kí ni wàá dira ni wàá tọ́jú ara ẹ̀ wàá lo ohun tó yẹ kó lò so gbogbo àwọn nǹkan tẹ́ lè lò fún àwọn spiritual items ní oríṣiríṣi àwọn iṣẹ́ ó wà available lọ́dọ̀ Lady K Ìfẹ́olúwaṣò ní ìlú Hamilton kò síbi tí mi ò kí ń send ọjà mi sí a ní òróró ìṣẹ́gun a ní òróró àánú ọṣẹ ìṣẹ́gun ọṣẹ ìtúwọ́ ọṣẹ ìtúdè ọṣẹ àṣínà bẹ́ẹ̀ mélòó la fẹ́ kà ogun ayé gbogbo wa máa ṣẹ́ tó bá sì já àwọn lọ́fíńdà náà ní báwo lẹ ṣe fẹ́ wọn sí tó bá já àwọn Holy Michael ní ó wà etí iṣẹ́ wà ó wà etí oníṣẹ́ nínú ó wà Miss Paris gbogbo size ni mo ní from the big size to the small size ó wà available òun ní big size sí Miss Paris pátápátá lélẹ̀ bákan náà dẹ̀ nìyí Holy Michael big size ó wà Divine Grace big size ó wà 77 ńlá ó wà ọ̀nàlà ńlá ó wà back to sender ńlá ó wà Mercy ńlá ó wà àti bẹ́ẹ̀ lọ kò sí iye tẹfẹ́ tí tẹ bá ní Lady K mo fẹ́ Holy Michael 30 wàláì má kó jáde fún yín nulẹ̀ ní agbára Ọlọ́run má kó fún yín mi ní sọ lọ kábọ̀ so kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ wọn sí tí wọn ò sí mo lè má display gbogbo ẹ̀tọ́ torí ààyè but mo níbi tí mo load wọn sí yes mo níbi tí gbogbo ẹ ṣe kíni tó wà so ẹ pè mí kẹ́ patronize mi ní orúkọ Jésù ogun ayé wa ṣẹ́ ní orúkọ Jésù ní gbàgbà tí àdúrà ní orúkọ Jésù ayé ò ní mú wa ní orúkọ Jésù ọ̀tá ò ní yọ wa ní orúkọ Jésù a ò ní ríbi gbogbo májẹ̀mú ibi tó ń bá wa rìnrìn àjò àti ọjọ́ pípẹ́ wá ẹ̀jẹ̀ Jésù bà májẹ̀mú náà jẹ́ gbogbo ọwọ́kọ́wọ́ tó ń yọ ayé wa lẹ́nu ilẹ̀ lanu gbé ọwọ́ náà mì ilẹ̀ lanu gbé ọwọ́ náà mì ọwọ́ tó ju ọwọ́ lọ agbára tó ju agbára lọ ó yá kó ṣe kíni kó ṣẹ́ ogun ọwọ́ náà ká di aṣẹ́gun bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín lórúkọ Jésù ẹ̀yin tẹ́ bá tún wá nídìí àwọn purse lóríṣiríṣi designer color àwọn yẹn náà tún wà lọ́nà báyìí látọwọ́ sí ẹ̀yin tẹ́ bá nídìí àwọn set of jewelries gbogbo ẹ̀ Lady K ní ojú òní tìyìn ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel wa kẹ́dẹ̀ tán notification bell yín kẹ́dẹ̀ bá wa pín ètò yìí síta àdúrà gbogbo wa máa gbà lórúkọ Jésù ẹ ṣé gan ire o.